Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀yin lólùfẹ́ káàkiri àgbálá ayé. A kí yín lọ́pọ̀lọpọ̀ wípé ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí a bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbálá ayé. Sinimá aládùn, sinimá olóyin kan la mú tọ̀ yín wá o. Àkọlé sinimá yìí ní Kọ́lé Oṣó apá karùn-ún. Sinimá yìí ládùn ó láàrin. Sinimá Kọ́lé Oṣó ó jẹ́ sinimá kan tí ó jẹ́ òdẹ́nìpòṣónú. Sinimá Kọ́lé Oṣó ó jẹ́ sinimá kan tí ó ládùn tó láàrin. Àwọn àgbààgbà òṣèré àwọn olùkọ́ nínú sinimá Kọ́lé Oṣó. Gbọ́n lólùfẹ́ wa tẹ́ fẹ́ wo sinimá Kọ́lé Oṣó yìí apá karùn-ún, ẹ̀yin ẹ tẹ subscribe button fún àǹfààní àti oore ọ̀fẹ́ lálẹ́ máa rí sinimá wa wò lóòrèkóòrè. Ẹ ṣé àkíyín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin lólùfẹ́ wa ojú tó ẹ fi wà nílé kòkò ní fọ́ o, bẹ́ẹ̀ sì etí tẹ̀mí wà kò ní láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi yìí padà èmi tí tòótọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ọmọlúwàbí olóńkìyín wípé ire la máa bára wa rí o, ire ni a máa rí ní àṣẹ Elédùà. Ẹ ṣé àkíyín lọ́pọ̀lọpọ̀. Bákan náà ẹ má ṣàgbà láì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní àti oore ọ̀fẹ́ lálẹ́ máa rí sinimá wa wò nígbàkigbà tí fọ́nrán wa bá jáde. Ẹ ṣé àkíyín lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin lólùfẹ́ wa. Ó dàbọ̀ àwọn oníjìbá láwùkọ yìí. Ẹ ṣé.